Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Sùlìyá sùlìyá kẹ́kẹ́kẹ́ sùlìyá sùlìyá gbangba àsùlìyá. Ẹjẹ̀ ìyọ̀mọ̀ ayẹyẹ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. Bàbá ìlọrin kìí ọmọ làgẹ́jì yọ. Sọ ọ̀gbẹ́ni tí ń bọ́ tó lọ rajá ni ebi ó pàkan fún náà méjèèjì. Mo ṣáwọn nìkan ni ìbejì tó wà nílé ayé ni kí ló dé? Ṣáwa náà ń ṣèbejì ni. Ẹ wò ó lè solution tán ló wà ní pé kẹ́ pín wọn níyà. Mi ìdílé pé mi kàn gbé wálé ayé kémi pín ayà. Àwọn èsì solution. Ọjọ́ tó ń ṣe kọ́mọ Bàsírá tó ń sọ yìí, ọjọ́ tó ń ṣe kọ́mọ sàṣà rẹ́rà sà, ẹ káàbọ̀ sà, ẹ kúlé sà, ẹ kújọkọ̀ sà, iṣẹ́ méjì lọ gbé fún mi lọ́jọ́ yìí. Iye lẹ́nu ẹ̀. Epo garawa kan, ẹ̀kọ́ apẹ̀rẹ̀ kan pẹ̀lú kírètì ẹyin bíi 6. Lóru ni mo kàn gbọ́ tí Saidi ń pariwo. Ẹ fi mí lẹ̀ o, ẹ má pa mí o, ẹ fi mí lẹ̀, ẹ má pa mí o, ẹ má pa mí o. Sí àlá tí Saidi lá, òun náà ní Saidi lá o. Ẹ̀dìyẹ fa, ó gbọ́ tó sọ pé adìyẹ ìrànà kò ń ṣe ohun àjẹgbé. Saida ibi wọ́n ti ń kọ́ṣẹ́ àwọn ọ̀gá wọn wọ́n fẹ́ gbowó ìkọ́ṣẹ́. Bá lọ sí géètì fún àbíṣẹ́ kílẹ̀ gbà ṣáṣáṣá. Àlàyé wa ṣí géètì. Láti wá ṣíṣí. I don't even understand pé o develop our stranded ẹ̀mọ̀ ẹ̀dẹ́ yóò rí actually náà owó tó gbé mi dé kò bí almost 3,000 ní bọ̀ sí o máa ní amount. Everywhere I have described with the Nigeria police force. EFCC is outside. Surrender everything in your hands. Ẹlẹ́kọ̀ọ́. Yé! Àbí ká tún fún yín nìkan sí. Ẹgbá mi ń kò. Ẹ délé alára. Ẹ gba alára ní kòtókì. Ẹ dé ilé ajérò. Ẹ gba ajérò ní ìkòtò lágbára. Bẹ́ẹ̀ lẹ́ délé ọwọ́ rìn bọ́ àga tó ń tẹ̀wọ̀n díẹ̀ méjèèjì. Dandan ni ká ẹ gbà ń kó o. Lẹ́yìn ìjẹ́jogún kí ní fa lọ́dọ̀ bàbá yín, lèmi ṣe jogún sí ìṣẹ́ lọ́dọ̀ bàbá tí ní nà. Ìgboro ni mí. Ó lè ń tó lè lólè o. Ó yẹ àfúrẹ́ ẹ̀ kó dé. A ní ká wá kí yín náà ni. Wá kí dájú kí ni. Orí mi ò lẹ̀. Ó dùn mí o. Ó dùn mí wọnú akí ẹ̀mí ara. Mo mọ̀ra. Ṣé mi àti jẹ́ ẹgbẹ́ àánú ẹgbẹ́ ni? Èmi tá a kan. Love lover, love my medicine, love my medicine, love my medicine, love my medicine. I say love lover, I no go let anything scatter my dada. I no go let anything scatter my dada. Because life itself, it is not easy, it is not easy. I say life lover, I no go let anything steal in my joy. I no go let anything worry my mind, no. Because laughter is the best medicine, oh. I say laugh lover, laugh na my medicine. Oh no no no, laugh na my medicine. I say laugh lover, laugh na my medicine. Yeah, laugh na my medicine. I say laugh lover, laugh na my medicine. I no getting good, laugh na my medicine. Me o zero no, laugh na my medicine. Aragalata, laugh na my medicine. Àsopá kì í jó bàtà bí onígègé ò ṣe lè dé táì. Ìkejì, àwọ̀ àtọwọ́ ọmọ adarí hurun a lè jọ ṣe. Ó yá nìṣó jẹ́ ká máa lọ. Ayé tí mo wà ṣèmí ló ń wí. Pátá níyàwó ẹ̀ ẹ̀yin kẹ́yìn ọkùnrin ni mò ń rí fásitì ẹ̀yìn yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ̀ yóò tún káyọ̀gá ni. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi ló ṣe bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. Ọmọ ilé ẹ̀fọ́ pátá bọ́ ṣe ń tọ́ bọ́ ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. Ìgbà tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ bẹ̀rẹ̀ kó mú ìjọba ẹ̀. Ṣé ẹni tó bá lówó nìkan táwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbà lọ́nà? Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọ̀yọ̀ wọ́n lọ ní bọ́dì sóòrì òrí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. Ṣé compliment nìyẹn? Wo èmi
torí bọ́rùn mi ṣe kú ogun bí ìgò magi it is sign of poverty. ní padà sẹ́sẹ̀ àárọ̀ wa owó díẹ̀ sẹ́ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àzìn pátápátá sẹ́yìn nìyẹn. ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bó ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfun tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. ẹ̀kọ́ náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ. bẹ́ẹ̀ sọ́dà Raymond lójú mi àjẹkẹ́. Mami. èmi àjẹ́. òròmọ adìyẹ rọ́mọdì òmò àwòdì ìyá ẹ̀ ló má ṣá. rárá mọ́ mi ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́ a ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. má sọ bẹ́ẹ̀ mọ́ ajé tó wà lára mi àbúbùtọ́ ni. bí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ lórí ọmọ arábìnrin ó jẹyọ àbí kò jẹyọ. Fàlà àṣìṣe ni àṣìṣe tó dẹ̀ ń wò yẹn àṣìṣe ò kọ́gbọ́n. bọ́ àgbọ́n jù òun ló pọ̀ lọ́gbọ́n lára ó ti bọ̀. Fàlà ọ̀rẹ́ mi má jẹ́ kó bọ̀ ṣàánú mi ẹnu tó ti ń jẹran tó ń jẹ tọ́kí tó ń jẹ bọ̀kọ̀tọ̀ tó ń jẹ jàrọ̀ ó ti padà fẹ́ máa jà sámú egun ara tó ti ń wọ sọ́yàn tó ń wọ àlárí ó bá ti fẹ́ máa wọ àkísà ọ̀rẹ́ mi jọba mi wà ilé tí mo rò pé bóyá mo ti gbé limited mo ti fẹ́ parí ẹ̀ ó kọ̀wé sí mi wọ́n ní pé orí pipeline ni mo kọ́lé sí pọ́n máa wọlé mi gbogbo owó tó wà lákàtì mi tí mo rò pé bóyá mi ò lè wọ́n dẹ̀ sí poverty level mọ́ mi mọ bó ṣe lọ lẹ́yọ kọ̀ọ̀kan Fàlà màá kó ṣàdédé ṣe transfer sẹ́ni tí mi ò mọ̀ kójú mi tó là owó ti lọ kò ní sí traces mọ́ Fàlà ṣàánú mi Fàlà ṣàánú mi má má jẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ má jẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ mi bá mi wọ ọmọ yìí bá mi wági ọ̀la mi bá mi wági ajé mi. Raymond abẹ́rẹ́ ti bọ́ sínú òkun kò ṣe mú jáde mọ́. àkùtàn tó gbogbooro ó ti darí kọjá bàbá mọ́tò tó ti lò ṣe wọ́n sí àfàìbámọ̀ gbogbo ibi tó ti gbọ́ mọ́tò tó ti jáde kó má padà fẹsẹ̀ máa dúró wọlé kiri. tí mo ti mú mọ́tò dé ṣé kò wá yá jẹ̀sìn báyìí
kò wá yájẹ̀sí báyìí. Àyípadà olówó, àyípadà olówó, àyípadà tálíkà máa sùn wọ́n. Bẹ́ẹ̀ni. Àyípadà olówó. Àṣemọ Bọ́lájí, òun ni igi ọ̀rọ̀ mi. Òun ni igi ọlá ẹ̀. Kémi rò pé bóyá ọṣẹ àti ìtẹpámọ́ṣẹ́ mi òun ló ń jẹ́ kọ́rọ̀ mi àti owó mi àti ọlá mi máa gbèrú sí i. Mo sọ fún ẹ tó. Bọ́lájí. Abó nǹkan ọ̀dẹ̀ ṣé mi ló sọ? Ṣé mi kọ́? 50 million naira credited to my account for the concert. Àbúgbò ẹgbàá mi. Èmi pẹ̀lú àwọn Davido kẹ̀ irọ́. Bọ́dá bọ̀ ìbúgbò ẹgbàá mi. Àmì sí. Mo gbé. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ohun tó ń bà mí lẹ́rù bàbá ti. Ó ti ṣe. Ó ti ṣe. Ó ti rí kankan. Ọlọ́run. Baby kí ló ṣe? Ṣó lè kàwé? Mo lè kàwé ọ̀hún. Bàbálẹ̀ tìrí ìmàgbọ́ tìrí ìmẹ̀mílẹ̀ tìrí ìmẹ̀mílẹ̀ Kiki at yahoo.com aka Lege Miami tí wọ́n wọ Kiki at yahoo.com. Baby talk now. Bàbálẹ̀ calm down now. Okay. Aka Lege Miami. Okay. Yes, sorry kò kàmé dé wọn kàwé sí díẹ̀ fún ẹ. I Lege Miami. The money have been credited to your account, 50 million naira. So you are coming to the show with a Wizzy and Baby Daddy Leke and Father Boy Aji. Oh no, like you pay me, oh no, if you don't so, oh no. No, 50 million. What will be? Only to Olumpo Wale Femi. Oh, see now you are well so see. Tell me about Wole Okoto. How you come on budget? As but to say wonu láyé mi. Beside him to ló ti dá. Baby, tí bá fẹ́ bẹ show you. Last year mo submit. Oh, who is this? Me say believe me tí mo tete star. No go mu la o category of ministry. O category of ministry. Number 1. Ajé, me just number 1. First to perform. One of us category A. Ajé, Ọlọ́run mi Ọlọ́run. O ṣe mo dúpẹ́ gan. Ó ti ṣe. Èṣù ni yá wa o. Máa pẹ́ fún ẹ o. Orí ló máa pọ̀run o. Ọrùn ẹ ló máa pọ̀ nínú o. Mo bọ́lá ọmọge. Mo bọ́lá baby o. No baby be like cow. No baby sweet like cow. Bọ́lá baby. Mo bọ́lá ọmọge. Ó yá máa gbọ́. Mo bọ́lá mi o baby. Ìwọ ni máa fẹ́ o ṣùgbọ́n. Máa ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o rárá o. Àlówó nílé wa o. Dáàdì mi retí ẹ ò ṣùgbọ́n mọ́mì mi retí ẹ ò rí o. Mo parọ́ I go marry my baby today I go pay your dowry o baby o Ajé Ọlọ́run mo parọ́ Ọlọ́run. Atótó arére, atótó arére, atótó arére. Arére. Kí ló dé tó ń fohùn pè mí? Ó ṣe yọ sí mi ká sọ̀rọ̀. Mo tún ní kí n wá kí ẹ ń lọ tí ọ̀bùn ṣe ọ̀ṣọ́ tó gbé sẹ́gbẹ̀ẹ́ tó ń pè lọ́kọ. Afọláṣadé bá ń gbé fóònù fún màmá rẹ̀ ó yẹ ká gbàdúrà àwúrọ̀ kí n tó kúrò nílé àmọ́ ọ̀rẹ́ mi tó wá bá mi ó jẹ́ kí n ó yá gbà ní òru nítorí pé Ọlọ́run ní adúpẹ́ nítorí pé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí ẹ̀yin títí ayé ìjáde ìwọlé wa kó má ṣe méwu dání a ó máa yọ̀ a ó máa yìn yín lógo Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ṣé ìrẹ o wà nínú fámìlì mi nítorí àdúrà ẹgọ lákọlákọ kí ló dé. Èmi náà nílò àdúrà bí mo ṣe ń ṣe àmì. Agbára Ibeji o kí lágbára Ibeji ò lè ṣe èèyàn tó bí Ibeji sọ́wọ́ tó ní Ibeji nílé tí ó mọ wúlò rẹ̀ nìyẹn
bí ẹni bá sì kì í gbélé ní Agbara Ibeji ẹdújọ bí àgbọn. Oh, good morning, my neighbor. How was your night? Oh, ṣé sùn dáadáa? Sùn dáadáa sir. Àwọn sùn dáadáa, ojú tó sùn dáadáa ni. Ṣé kò sí dáadé? Oh, no problem. I'm actually, appreciating God in your life. You are beautiful. Ọmọ tó rẹwà. Yes sir, ìfọ̀rọ̀ yín bad. Irọ́ ni o. Ṣé ní bẹ́ẹ̀ ṣe wà yìí tí obìnrin bá rí tó bá ní òun ò rí ọkùnrin orí obìnrin bẹ́ẹ̀ kò sí láyé ojú ò lè rí nǹkan gidi mọ́. Èmi náà máa ń sọ fún ẹ. Mo máa ń sọ. Tẹ bá ń gbọ́ bọ̀bọ́ no go die unless tó bá ṣe kíni tó bá darúgbó. Bọ̀bọ́ no go die unless tó bá darúgbó bọ̀bọ́. You are flattering me. Oh, Tommy. I'm saying the facts. Oh my God! Ẹ má jẹ́ kí n dá yín dúró. Mo rí pé ń lọ́bì kan ni. Ìsàlẹ̀ mẹ́ẹ̀ làwa náà ń gbé. Níbo ni wọ́n o? All right o. All right. Owó dáa lọ́wọ́ mi èèyàn. Ikú dẹ̀yìn. Ẹni tó bá máa pẹ̀gùn àfín ló máa ní òfin tó. Ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀bọ́ yẹn, ọmọ yẹn rẹwà. Owó ló ń pè bẹ́ẹ̀. Ọmọkùnrin ń gbádùn. Owó ló wà lọ́wọ́ ọmọkùnrin yẹn ló fi lè gbé nǹkan tó dáa. Owó ló ń pè bẹ́ẹ̀. Owó ni. Dúró, ṣé ẹni tó bá lówó nìkan sáwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbádùn láyé yìí? Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣayọyọ̀ wọ́n lọ ní bọ́dì lọ sóòrì òrí pé alára kò mọ̀yà ní ẹ́ ìwọ náà wo èmi. Ṣé compliment nìyẹn? Wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magí. It is sign of poverty. Ìyẹn ló ń pè ní poverty. Wọ́n ti kọlífà yẹn wọ́n ní alára kò mọ̀yà adúmáadán ni ẹ́. Àkèré ó ní kàkà kó òun má dùn lọ́bẹ̀ ó ní tapá ti tó òun àyà lọ sí ni. Yes, ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. Wo bó bá ti gbà ní ṣeṣe owó èmi náà ń lówó dandan ní. Ikú dẹ́yìn careful lórí pé òun fi wàdùwàdù wá owó careful you have to be very very careful. Jà lọ. Kò lè yẹ ọmọkùnrin ló ń gbádùn báyìí èmi kémi ó ṣe máa gbélé ayé lọ rè. Owó àjò mi. Ọmọ tó fẹsẹ̀ méjì bẹ́ẹ̀ tó bẹ́ sílé alákìsà tó sọ wọ́n dò nígbàṣọ ọbẹ̀ kìsì bẹ́ẹ̀ Ìbà ó ìbà ìbà ó ìbà ìbà ó ìbà mojúbà ó kíbà mi ó ṣe. Ewúrẹ́ tó wọlé tí ò júbà òun ló máa ń dẹran àmúso. Àgùntàn tó bá wọlé tí ò bá júbà ló máa ń dẹran àmúso. Èmi ajímájà sọ ọkùnrin ogun mojúbà lónìí o kíbà mi ó ṣe. Àgbẹ̀ tí ń gbére pàdé olókun ń gbére pàdé olókun mọ́ o. Èmi ajímájà sọ ni kó wá máa gbére pàdé mi. Àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà má gbére pàdé ọlọ́ṣà mọ́ kó o máa gbére pọ̀ wá pàdé mi. Wọ́n ní àtọ̀tún àtòsí báyìí lẹ́yẹ ilé fi ń kórè ajé wọlé. Àìtorí gbígbó kápá jẹ́ o ẹnìkan èé torí kíkàn án pàgbò. A gbọ́dọ̀ torí dúdú bọ́bọ́ ọbọ̀ káyọ̀ pò búkọ̀. Èyí tí mo fẹ́ ṣe lónìí ìbá ni o mo ti júbà síwájú kí bá mi ó ṣe. Kò gbọ́dọ̀ hun mí o. Kẹ́mi Sọ́lá ọmọ bèbí o. Ó dèjì tí mo bá ti pè ọ́ lẹ́lẹ́kẹta kó o súré tètè kó o wá jẹ́ mi o. Gbogbo ibikíbi tó o bá wà kó o wá jẹ́ mi ní òòtì mi. Kẹ́mi Sọ́lá ọmọ bèbí o. Ọ̀kan mo pè èjì ló wọlé tọ̀ mí. Tí a bá pe orí ajá a máa kọrí ìkòkò tá a máa fi ṣe é ni. A ti dé. Ẹ wo bí ẹ perí ajá o ẹ bá perí ìkòkò tẹ́ ẹ bá ń gbọ́ kòkòkò lè yàn ṣojú èmi tí wọ́n ń wíre ọkàn tẹ́ ń wò yìí
ẹ̀yìn ló wà ṣe é fẹ́ gbọ́ nígbà tí mo rí kan tí mo rí inú yín mo rí ajé tó ń tàn yanranyanran báyìí lórí rẹ̀ òun ló jẹ́ kí n wá fowókan kéjì tí mo gbókò aláwo lọ wọ́n sì sọ fún mi bí n ṣe ṣe tí ó fi dòun àmọ́ ní ìsìn tẹ́ ti wá di méjì èyí tó bá wá lájẹ́ tó pọ̀ àìmọ̀ bóyá èyí tó padà tó ń parapọ̀ mọ́ èyí tí mo rí ó tún lè lájẹ́ ju èyí tí mo rí gan lọ. mo fẹ́ owó búrùdì ńlá òun ni mo fẹ́. o fẹ́ ọlá. mo fẹ́ ọlá. o fẹ́ owó. mo fẹ́ owó. ajé ńlá ni mo fẹ́. ẹ wò mí mo fẹ́ dollars mo fẹ́ pounds mo fẹ́ euro ẹ bá rí sẹ́ẹ̀nì àbí yẹ́ẹ̀nì wọ́n pè owó China mo fẹ́. ẹ má gbàgbé owó Dubai gbogbo ibi tí ajé gidi bá wà ó ní mo fẹ́. ẹ gbọ́ mi gbogbo ètò bá wà lára yín ó yẹ náà pọ̀ lẹ̀. Agbara Ibeji, Agbara Ibeji o, kí lágbára Ibeji ò lè ṣe. Èèyàn tó bí Ibeji sọ́wọ́ tó ní Ibeji nílé tí ó mọ wúlò rẹ̀ nìyẹn bí ẹni bá sì kì í gbélé ni. Agbara Ibeji ẹdújọ bí yàn agbórí igi rẹ́fẹ́rẹ́fẹ́ ọkàn bá bí èjì lọ́wọ́. ẹ̀yin lẹni bí ká kúrò mẹ́rin àtúwọ̀n àbí báyìí sí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ fún mi pátá ó yàtọ̀ sí pé ẹ̀ ń fi òwe sọ ọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ fún mi ò yé mi. ṣé bọ́ ọmọ Yorùbá ni ẹ Yorùbá boy ọ̀rọ̀ díẹ̀ báyìí ó tó fọlọ́gbọ́n kò dìgbà tá a bá fẹjú tá a rọjú ọ̀rọ̀ tó yẹ gbogbo náà kò yẹ gbé nǹkan tí mò ń sọ yìí. ẹ bá ní kí n fi òye gbé abẹ́ rí ọkùnrin pẹ̀lú ìyàwó mi. o gbọ́ tí mo ṣe hà ìyàwó ẹ kẹ̀ pẹ̀lú ọkùnrin àpáta níyàwó ẹ ẹ̀yin kẹ́yìn ọkùnrin ni mò ń rí fásitì ẹ̀yìn ẹ o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀ ga ni. ó ti yé mi àbí. ẹnu ẹ má jẹ́ nínú ẹ lẹ́kọ̀ọ́ ohun tí mò ń sọ ni pé ìyàwó ẹ. kí ló dé tí labour ṣe sáré báyìí. ọ̀hún ló fún dáadé yìí gbogbo tó sọ fún ṣàǹsọ àtẹ̀kọ́ tó sọ fún òye ni pé you understand. àbọ̀dẹ̀ fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ ọmọ bó ṣe máa sọ. àbọ̀wọ́ tó ń dání ẹ̀ ọmọ tí máa ṣe jẹ́ lọ́wọ́ àwọn kí ló ṣe. má tẹ̀lé. kí ló sọ sí. mo ní kó má tẹ̀lé. dáadé ni. wo to serve lunch jẹ́ ká lọ jẹun. kí má tẹ̀lé. yeah food is àbí ready. kí má tẹ̀lé wọn. má tẹ̀lé. jẹ́ ká lọ. kí ló dé ṣó fẹ́ wá da ẹ̀pẹ̀ sínú gàrí mi ni kí elérú má bàa sungi ni mo ṣe wá kí ẹ nílọ ó ti sọ̀rọ̀ ẹdẹrù fún ọmọ adáríhun rí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ kí ló dé ẹ̀yin lẹ mọ̀ yìí mi torí tẹ́ bá mọ̀ yìí mi ni ẹ mọ̀ pé ọmọ ńlá ni mo jẹ́ ẹni tó mọ̀ yìí mi òun ni mo ta fún òun dẹ̀ la dé orí mi ìwọ mọ̀ nǹkan tó ń jẹ́ adé orí ní ìwọ tó ì tí gbọ́ pa tó ì tí gbọ́ po wò ọlọ́run wà lókè láìpẹ́ máa fi inú máa fi boyún máa dẹ̀ fi ẹyin máa fi gbé ọmọ pọ̀ tó ti gbọ́. ìwọ ti ní tí ò dé dẹ̀yìn lẹ́yìn mi àkókò dẹ̀yìn lẹ́yìn mi náà. ọkọ mi gbèsè tá a lè lò jẹ́ kí ni ojú kí ni nǹkan tó dé. Kìkì mo ń dùn ẹ nínú gbogbo nǹkan tó ń fẹ́ ni mo ń ṣe mo ń dùn ẹ nínú ó dẹ jọ dùn èmi náà nù náà sọ mí di obìnrin sọ mí di obìnrin
ìyàwó tí òun ṣe ní. nǹkan tó ń ṣe mí rẹ̀. ìyàwó á sọ fún òkè sórí ilé mi eré tá a máa ṣe ilé mi eré tá a máa ṣe ilé mi òun máa fẹ́ mi kí ni mo fẹ́ bẹ́ẹ̀ eré tí mo fẹ́ ṣe ní òun máa bẹ̀ ṣe òun ní láti máa wú náà ọlọ́run máa ń gbọ́. gbogbo nǹkan tó ti máa ń sọ fún mi lélẹ̀ látọjọ́ yìí. mi ò sọrí o mi ò sọ lè rí o mo ò sọrí o mo kàn lè sọ pé a máa ṣeré mi ò sọ pé a máa. I'm not happy baby I'm not. be happy. lẹ́yìn tí mo kò fà mí mọ́ra sí fà mí mọ́ra. me happy. máa wọlé a máa ṣe lálẹ́ ìyàwó mi ọlọ́run máa kì í sí ẹ̀ báyìí lips ẹ̀ máa soft ni ọlọ́run máa fẹ́ gbé bàjẹ́ mi. ó yẹ kó gbé mi wọnú mọ́tò ni ó. àwọn tó kó jẹ́rìí mi náà ń bọ̀. my baby. You are just an ordinary seer. You don't have the power to fight spiritual battles. Show me pé ní ìjọ yẹn. Èmi àti ẹ lájọ rí ọmọ ẹ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ nínú mọ́tò. Olórí ajé níwájú ọmọ ẹ. Olórí ajé níwájú orí ọmọ ẹ. Èmi náà confirm ẹ lóòótọ́. Definitely ọmọ yẹn fi ajé lu kára bí ajere. Ṣó mọ̀ wípé bí ọkọ ẹ ṣe drive off ló ti ń lérí wípé dandan lówó o gbọ́dọ̀ lówó owó òdùn lápò ẹnìkan. Ṣó mọ̀ pé mo wọ́ ọ̀lẹ. Mo ní kó bẹ̀rù Ọlọ́run kó má wá kan tí ò sọnù kó dúró dásìkò tiẹ̀ kò ní rárá o ní bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí o máa fi tipátipá o máa fi gbárí ajé ọmọ yẹn o lọ lẹ́yìn o sọ fún mi mọ́ ìwọ àtọmọ yẹn ẹjọ́ wá fà á ẹjọ́ ṣe gbọ́n mi sí omi ò tó ọmọ yẹn létà wín yẹn ó nù ẹ̀ nàkúnà ó nù ẹ̀ bí àpò ẹ̀wà ó lù ẹ̀ ń lù bàrà ó lù ẹ̀ bí kókó kò jáde láyé ajá ẹ̀ forí kó mi nísìn ó wá mọ̀nà lé olówó ẹ̀ you see you are a fool ikú dẹ́yìn shame on you. èmi àjànàkú mo mewé mo megbò mo tún gbó lẹ́nu bí àjèrè ọmọ àjànàkú kan kì í yàrá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ló ń jọ èmi fi gbogbo yẹn mo fi jọ bàbá tó bí mi lọ́mọ ni for your information Ikúdẹ̀yìn nǹkan tí mo fi jù ẹ́ lọ rè máa fi hàn ẹ́ abẹ́ bàbá lọmọ ti bá kínní wọ́n nǹkan tí wọ́n gbà lára ọmọ yẹn tó rí gbà èmi máa mú travel bag nísìnyí gbogbo ibikíbi tí ọmọ yẹn bá wà ni màá wá dé màá make sure wípé mo gba gbogbo orí ajé tó wà lára ẹ̀ pátá màá wá kó sínú travel bag màá tóbi bread màá gbé wálé believe me. Okay wàá gbélé gbọ́ wàá mọ̀ wípé ọmọdé yìí ò ṣáwo èmi àfàwo hàn ẹ́ o Ikúdẹ̀yìn ọ̀gbẹ̀rì ni ẹ ò máa wo èmi àfàwo hàn ẹ́ o ibi tí mo tẹ̀dé máa jẹ́ kó kọsẹ̀ dànù mbẹ́ kó ṣubú máa wọlé tí mo fi jù ẹ́ lọ máa fi hàn ẹ́ kó lórí fóònù fún mi Ikúdẹ̀yìn kó lórí fóònù fún mi. Àjànàkú. Ògúngùn kò lópin bẹ́ẹ̀ ni ibi títí ẹ parí sí ibẹ̀ ní tẹlómìí ti bẹ̀rẹ̀ o eléyìí tọrọ ẹ ṣe níjọ́sí tó fi tẹ́ lọ́sàn gan òun nìwọ náà ti gbégbá yìí
ẹ ṣàánú èmi ẹ ṣàánú mi o ẹ mọ̀ pé ọmọ kékeré ni mí nígbà tẹ́ fi fẹ́ mi ẹ má jẹ́ kí n ṣopó ọ̀sán gangan àwọn ọmọ wà nílé o. So ìjókòó tí èyí méjèèjì jókòó mẹ́ ẹ̀ ń kọ́ sí ẹ̀ ń tẹ́tí gbọ̀ngàn tí mò ń sọ. So you guys are eavesdropping ẹ̀ ń tẹ́tí gbọ̀ngàn tí mò ń sọ. Ó má dùn mí fún wọn mi ò rí wọ báwí ń tiẹ̀ ìwọ tá ti jọ ń bára wa bọ̀ láti kékeré ó mọrú èèyàn tí mo jẹ́ ó mọ̀ mí lánàá kó tó dé ni pé n tí mò ń sọ yìí mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi ni sórí wọn tiẹ̀ mi ò ní blame ẹ ìwọ̀nba ló mọ̀ ẹ̀yin méjèèjì ẹ wọnú ilé ẹ bá mi wá travel bag mo fẹ́ lọ kó wa. ẹ lọ sí ẹ̀kọ́ tí mo sọ̀rọ̀ ìfẹ́. ẹ wo a ti sọ tiwa fún yín ẹ má sọ wá di opó ọ̀sán gangan ṣé ẹ ti gbọ́ ṣé ra omi èjì kó má sọ yín di opó ọ̀sán gangan ó dẹ̀ mọ́wọ́ náà mo fẹ́ ra top mo fẹ́ ra mini skirt ẹ má sọ mi darúgbó mo fẹ́ ra wig mo fẹ́ ra gbogbo ẹ̀ òun nìyẹn o náà ẹ wá ń sọ fún mi wípé ẹ kí má sọ yín di opó ọ̀sán gangan ògúngún kò lópin ṣé ẹ̀yin méjèèjì ṣẹ̀ṣẹ̀ mọ̀ mi. kò rí bẹ́ẹ̀ wá lù wá. ẹ ṣẹ̀ṣẹ̀ mọ èmi Àjànàkú ni pé mo mewé mo megbò ok ẹ bá mi wọ inú ilé yẹn ẹ mú travel bag fún mi mo fẹ́ lọ park owó wa. ẹ bọ́kọ̀ wa sọ̀rọ̀ èmi ò lè ṣokó kan. wọ́n ní kẹ́ lọ mú travel bag fún mi mo fẹ́ lọ park owó wa. ọyẹ ẹ ṣàánú wa Kiki mò ń gbọ́ ẹ. Hello rẹ mi kóká sọ àbẹ̀rẹ̀ sókè nígbà ìgbà ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ṣe mú lílẹ̀. ṣé pé pẹ̀lú gbogbo dàpọ̀ púpọ̀ yẹn náà kí ni yóò gbé rárá náà. gbogbo ẹ̀ mo ti lò pátápátá mo ti lò yẹn náà mo ti lò mo ti dé. ẹ bá àwọn ìmáa ṣe ní sìnkú wọ́rọ̀. ohun tó ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ ojú rí pé mo máa ṣe bá mi sọ di obìnrin òun wà lọkàn mi báyìí tó dúró lọ. irọ́ má fi yẹn lọ mi. ìyàwó ẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí kí n wá máa pẹ̀lú bọ́lẹ̀ ń bẹ̀. irọ́ lálẹ́ alẹ́ yìí ni ohun tó ṣe ìwọ ni kókà tí kìíní bá bọ́ mọ́ lọ́wọ́ á padà sí àárọ̀ wa. ní padà sí àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àzìn pátápátá sẹ́yìn nìyẹn. á padà sí àárọ̀ wa. àìrọ̀ o ṣé torí mo yẹ ń pè ẹ́ tí mò ń ju àṣà mi tó ń bá mi tẹ̀ sójú ẹ̀ ṣé kò dùn mí náà nù ni. ọ̀rẹ́ mi ń gun bẹ́ẹ̀ ṣé mi gun ìṣọ́ọ̀rẹ́ ní bẹ́ǹsì ká tó wá padà sí àìrọ̀. gbogbo all case and settlement náà ni solution náà la máa wá kó lè fi dáká fi continue. ìwúrí kò wá bí lálẹ́ kó wá sí lálẹ́ èyí tó máa bọ̀. ẹ kò sí wàhálà ọmọkùnrin tó máa ṣẹlẹ̀ lórí lẹ́wù yẹn ni pé iṣẹ́ yìí tí mo ṣe calculate ẹ̀ tí mo ṣe wo from my own side má jẹ́ ká gbèsè ra wọn ọmọ kí ló bá máa ní pé ẹni tó bá mojú oògùn gangan ló ń pa bìnírè fi gbẹ́lẹ̀ fagbégbò tèmi máa carry along máa update ẹ lórí ẹ very soon má worry. wàá dín ní bọ́ọ̀lù ẹgbẹ́ ẹ̀sẹ̀ àdínkù ẹ̀fẹ̀ mi.
My mission has to be accomplished. Òkè tó tó. Ẹ̀mẹ́ta la máa ń pohùn etí o. Tí a bá pe òkú pópó, alààyè ló máa ń dáhùn. Mo Bọ́lájí, mo fẹ́ pè ẹ́, kó dá mi lóhùn lẹ́ẹ̀kan ṣoṣo. Ajé tó wà lára ẹni mo fẹ́ gbà, mo fẹ́ fi báàgì, mo fẹ́ fi fò lọ́lé. Mo Bọ́lájí o! But ẹyọ kan ni mo pè, ó ṣe wá jẹ́ pé ẹ̀yin méjì lè dá mi lóhùn. Tá a bá porí ajá, à á porí kòkò tá a fi sè. Èjì la máa ń rìn. Ìyẹn ò tiẹ̀ kàn mí ná. Mi ò ní iṣu pẹ̀lú yẹn. Iṣu tí mo ní ni wípé tó bá jẹ́ pé ara ẹ̀yin méjèèjì ni ajé wà. Ẹ wo, come on. Ẹ bá mi kó ajé síbí. Mo nídìí ajé, ẹ bá mi kó síbí. Nǹkan tẹ́ ń fún mi mu yìí mi ò mọ̀ mu. Ẹ jẹ́ kí n rọra mu soft drink mi jẹ́jẹ́. Mi ò ní jẹ́ kó yìí máa kọ́ mi kiri inú ilé. Mi ò mú rí, mi ò test ẹ̀ rí. Mi fẹ́ máa jó kiri inú ilé o, mi ò tiẹ̀ mú rí, mi ò test ẹ̀ rí. Èyà soft drink tẹ́ ń sọ yẹn, wọ́n máa fa jẹ̀díjẹ̀dí. Máa fún jẹ́ mélòó gan lára yín gan tẹ́ fẹ́ máa mú soft drink? Mélòó lára yín? Ṣé ilẹ̀ ń doubt mi báyìí? Tẹ́ bá mọ iye egbògi tí mo nínú ilé, àgbòjẹ̀dí, ọ̀pá ẹ̀yìn, àfàtò àti kí ẹ wo kò sí nǹkan kan tó máa ń ṣe bí mo ṣe wà yìí. Ìjú èmi ṣe ń fẹ́ ẹ jẹ́ kí n rọra máa mú ó kúnnú fridge. Ṣé rí gbogbo àwọn eléyìí tẹ́ dárúkọ yìí? Kò sí eléyìí tí mi ò tí ì lò. Ṣé ìtí ìyá ọkọ mi tó bá mi rà wá láti ìlú òyìnbó ni? Àbẹ́lẹ̀ ìta tí mo rà Nàìjíríà bíbá kò sí eléyìí tí mi ò tí ì lò. Ẹ dárúkọ ẹ̀ kò sí eléyìí tí mi ò tí ì lò. Bọ̀ ṣe ráhùn rú àwọn nǹkan báyìí àwọn ló lè ṣe. Àpàtẹ́mi kan ti já sí pé ó máa ń bọ̀ fat àárọ̀ lára mi ò kí fi ṣeré mo tẹ̀ tí wá sọ di ojoojúmọ́ báyìí. Regular drink ni. Ìyá mi alcohol mà ilé yìí. Ẹ wo ẹlẹ́wọ̀n bí mi ò rí bí akọ́ mi ò rí bí ẹni tì bẹ́ẹ̀ wà rí bí ẹgbẹ́ mò ń mú ordinary water ni. Ẹ mọ̀ pé wọ́n ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Ẹ jẹ́ kí n rọra máa tẹ̀ ẹ́ jọ̀ọ́ ìyá mi. Bí mo ṣe wà yìí mi ò fẹ́ kéṣù kó wọ àárín mi àti ọkọ mi torí mi ò ní ẹlòmíràn. Bó ṣe wà yẹn mo nífẹ̀ẹ́ dé pé mo lè kú nítorí ẹ̀ bó ṣe wà yẹn. Ìyá mi mo lè gbẹ́mí mi fún. Ìyá mi ẹ wo bó ṣe wà yẹn last bus stop mi òun ni mo wà yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ rọra mu soft drink tí mo wọ̀ mu. Ẹ jọ̀ọ́ mi ò ní kẹ́ kọjá bus stop. Nǹkan tí mo tọ́ láti sọ fún yín ni wípé ṣe rí àwọn nǹkan báyìí ó máa ń ṣara lóore. Ṣe rí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ṣe rí gbogbo ilé ìtẹ̀sán ilé ọkọ ilé ẹ̀kọ́ ni kí n jẹ́ kẹ́ ẹ máa tẹ̀ jẹ́jẹ́. Èmi gan mo ti ṣe gbogbo yẹn mo ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Like tẹ́ bá fomi sí mi lẹ́nu báyìí tẹ́ bá máa dé báyìí ẹ máa bá mi bẹ̀. Bọ̀ǹgbà tí mo rí bójú lásán ṣe ṣe wèrè àti pé ọkọ mi ò gbádùn ó kà tẹ̀lé yẹn ó ya wèrè bí màálù lọ kò gbádùn rárá. Pàtí mo lè ti pé kéré èèyàn báyìí ló jẹ́ èmi kọ́ ya wèrè mọ́ lọ́wọ́ ni bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí èmi kò tí ẹ rán tọkọ mi bá gbẹ́nu sí báyìí èmi kọ́ gbé mà tẹ́ òní. Ok ibẹ̀ ní kẹ́ jókòó sí kẹ́ máa jẹun ẹ fi sọ́dọ̀ kí ẹ gbé lura kò tí kò ṣe mo lè mix ẹ̀. No tó bá ti mix ẹ̀ kò ní ṣe nǹkan tó yẹ kó ṣe lára náà. Inú irun gan. Ṣé òórùn yẹn lẹ fẹ́ jẹ ni àbí nǹkan tó wà nǹkan tó máa ṣe lára yín gangan ló má ta kó ṣe òórùn yẹn ṣé kò ní òun lè òní. Omi bí ìwà yẹn omi ló jọ lójú mi báwo ló ṣe rí kí ni. Ó ṣe lọ́dà pé mo mú spirit bó ṣe máa ń kọ́kọ́ rí lára rẹ̀ ẹ tún sí ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ sí kẹwàá rí bó ṣe rí. Àǹtí ẹgbẹ́lu ẹ má lọ tóbi òṣì o ẹni bí mo ṣe rí ń sìn kókà ti di wèrè mọ́ mi lọ́wọ́ nínú ilé o ìgbà mi báyìí máa ní pé èmi tó máa ń lo bébì fún tẹ́lẹ̀ ó máa ní ìyá ẹ̀ ó lè ní pé oṣù náà ó ṣe ló ń dún bíi train kí kọ́kọ́ máa sọ pé mo dún bíi train ẹ gbà mí àgàgà kó wá fẹ́ ṣọkọ lórí mi
ó máa ní ò ṣe é ká ò ṣe é yí ò mi lè yí ẹ báyìí ó kọ́ máa sùn ká ẹ mú tó jẹ́ kí báyìí bù sí. ẹ wo ẹ bá mi lù sí ẹni sùn ẹ kí mi lè tán. ẹ má lọ tó ẹ má station yín yẹn rárá maintain àwọn nǹkan tó máa ń bọ̀ fàtì lélẹ̀ ẹ tún gbèrú rẹ. ẹyin ojú mi ni kíkì. mo ti gbọ́. bí o lè gbà kóbìnrin kankan gbà lọ́wọ́ mi. bó jẹ́ kí n mú go kíní tán màá mú tán. ó tọ́kì mi gbogbo ọ̀nà fún mi báyìí. kí ló ṣe òkì. ayọ̀ mi. kí ló ṣe òkì. Baby. Well, you should enjoy it. Wọ́n enjoy ara mi. Àmọ̀ kan baby. Sherry, auntie, ó ṣe mí bẹ́ẹ̀ ni bí ẹ̀ka bẹ́ẹ̀ ni pé wọ́n kọrin lórí mi ṣé mò ń gbọ́ ló ń tà ní àbí ilé yìí wà. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ má ká fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ ká fi péjọ kò sí ṣe kò sáyé ṣe a máa délé jù lálẹ́ yìí. À ń lọ club. Mo bó ṣe ń ṣe. Ó yà máa wọlé wájú ká lọ club ká lọ gbádùn. Inú ẹ̀ ká lọ sí anyway, ilé ìtóbi náà, wọ́n fẹ́ ká lọ sí kìíní backyard, a lọ síbẹ̀, ó ti pọ̀ náà. Kí la fẹ́ lọ ṣe ń ta, kí wọ́n máa lọ jó, kí máa lọ gbòdì fáwọn èèyàn tí, baby, this property is strictly for you. Máa jónu mi báyìí. Orí táwọn ẹbí gbé ẹdí ọ̀rẹ́ mi. Èjò ṣé wọ́n ń kọrin mi báyìí ni bàbá ọkọ mi? Wọ́n ń kọrin. Ẹmu díẹ̀, ó máa lẹ́kẹ̀ẹ́ jó dáadáa, ẹmu díẹ̀ sí. Baby, I want to dance. Ó ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n máa jó. Ó ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n mú ẹ, kí n kí ẹ mọ́ lẹ́nu yàrá, kí n lè máa jó fún wọn nìkan. Bàbá ọkọ mi ẹ wò náà, ṣé mi ò mọ́jọ́ ni? Bàbá ọkọ mi ẹ kí n jó fún yín, àǹtí. Ọ̀rẹ́ mi, orílẹ̀-èdè yẹn. Ṣé bí a ṣe wà yìí? Ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lẹ́ẹ̀kan yẹn, ọkọ yín ò lè fi yín lẹ̀, ẹ má sọ fara àtọ̀. Láyé. Ọ̀rẹ́ mo ṣe wà yìí. Bébí orílọ̀ máa kọrùn. Kò sí tó ń lọ. Ó ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n fún ẹ ní head lálẹ́. Strictly for you ní VIP. Ọlọ́run bébí, jẹ́ ń kúnlẹ̀. Jẹ́ ń fún ẹ bébí. Ọkọ mi. It was strictly for you. Mo ti ń sẹ́nu púpọ̀ àfùgbà ló ti ń sẹ́nu púpọ̀ mi ò dẹ̀ fẹ́ wá o. Men are evil. They has come. Pẹ̀lú gbogbo ìlérí tí mo ti ṣe níbi tí mo ti wá. Bí ọkùnrin tí bá ta ìfẹ́ mi fún. Òun ló máa sọ mí dobìnrin. Kíkì ìkànnì ẹ o. Pẹ̀lú bí mo ṣe ta eré ajé. Òkété gbàgbé ìbòsí ó dé gbá alátẹ̀tán ó wá káwọ́ lérí. Ṣé mi ò sọ fún yín gbogbo gúlégúlégúlé àfẹ̀mí òun ó tán. Ẹ wo bí tẹ bára ilé ayé ara yín dé ẹsẹ̀ mẹ́fà. Kí ló wá kàn mí èmi tẹ wá farahàn kí ló kàn mí. Ẹ ló bá àwọn tó jọ bí èmi àti yín àwọn lè máa farahàn kò ń ṣe mí.